Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́rú Wednesday ọjọ́ kẹsàn-án oṣù keje ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Dàrúdàpọ̀ bẹ́ sílẹ̀ nílé ìgbìmọ̀ asòfin lórí àbádòfin ìfìmọ̀ṣọ̀kan. Ilé ìgbìmọ̀ asòfin àgbà ti fi àwọn ènìyàn lọ́kàn balẹ̀. Ó ní àwọn kò ní fi ojú kèrèmí wo àbádòfin ìfìmọ̀ṣọ̀kan láti ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Wọ́n ṣèlérí pé àwọn yóò tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ pọ̀ fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti fìdí ẹ̀ múlẹ̀ pé akẹ́kọ̀ọ́ tí yóò máa ṣe ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga gbọ́dọ̀ pé ọdún mẹ́rìndínlógún. Bákan náà ni àjọ JAMB kéde 140 máàkì láti wọ ilé ẹ̀kọ́ gíga. Ilé-iṣẹ́ ìfọpo Dangote tún ti mú owó epo bẹntiróòlù wálẹ̀ sí okòólélẹ́gbẹ̀rin (820 naira) lórí jálá kan. Dangote gbóṣùbà káre fún ààrẹ Tinubu. Ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí adarí tó ní àfojúsùn tí ìṣàkóso rẹ̀ ti sọ̀gbẹ́-dìgboro. Wàhálà inú ẹgbẹ́ òṣèlú Labour ń tẹ̀síwájú pẹ̀lú bí igun Nemmadi Usman ṣe ní kò sí ohun tó jọ wípé wọn yóò lé Peter Obi kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún pẹ̀lú bó ṣe lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ aláṣepọ̀ coalition nínú ẹgbẹ́ òṣèlú ADC, bí igun àbúrò ṣe ń sọ. Ilé-ẹjọ́ gíga ní ìlú Àbújá tó fìdí kalẹ̀ sí Maitama ti kéde ọjọ́ 17 oṣù keje gẹ́gẹ́ bí ọjọ́ tí ilé-ẹjọ́ yóò jókòó lórí ìbéèrè Yahaya Bello láti lọ gba ìtọ́jú lókè òkun. Ikọ̀ tó ń jà fún ìfìdímúlẹ̀ orílẹ̀-èdè Biafra ti ní kò sí òtítọ́ kankan nínú ọ̀rọ̀ tí David Umahi sọ pé àjọsọyépọ̀ ti ń lọ lọ́wọ́ láti dá Nnamdi Kanu sílẹ̀. Ààrẹ Tinubu ti ṣe ìlérí pé bí ètò ìnáwó ṣe ń lọ lòun yóò rí wípé ó di mímọ̀ fún gbogbo ọmọ Nàìjíríà lábẹ́ ìṣàkóso òun. Ìròyìn eré ìdárayá: Joao Pedro mi àwọn lẹ́ẹ̀mejì fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea láti yan sí ìpele àṣekágbá nínú ìdíje Club World Cup. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ ó láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.